tí ẹ wà nílé, ẹ káàbọ̀ sí orí ètò Kára Olè. Mo lérò wípé àwọn exercise tí a mú wá fún yín ìyẹn lọ́sẹ̀ tó kọjá, mo lérò wípé ẹ gbádùn ẹ̀. Báwo ni ara yín ṣe rí? Ṣé ara yín jí pépé bí? Mo lérò wípé gbogbo exercise tí ẹ bá fún yín ẹ mú lò dáadáa. Èyí tí a tún mú wá fún yín ní ọ̀sẹ̀ yìí, èyí tó máa ṣe ara yín ní àǹfààní dáadáa, tó máa fún yín ní okun àti agbára láti lè ṣe ohunkóhun tí ẹ bá lè ṣe. Eléyìí tí a mú wá fún yín ní èyí, òun ni orúkọ rẹ̀ jẹ́ lunge. Kára Olè. Tó bẹ̀rẹ̀, a ní láti kọ́kọ́ gbáradì èyí tí àwọn èèyàn ń pè ní warm-up. Tá bá fẹ́ warm-up, ẹ wá àyè kékeré kan èyí tí ẹ máa lò. Ẹ gbé ọwọ́ yín sókè báyìí, ẹ gbé wálẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń gbé wá sókè gbé wálẹ̀, ẹ máa mí sínú. Bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́wọ́ yín wálẹ̀, ẹ mí síta. Ẹ jẹ́ ká fi ṣe lẹ́ẹ̀mejì sí i. Ẹ̀mí sínú, ẹ̀mí síta, ẹ̀mí sínú, ẹ̀mí síta. A máa mú ọwọ́ wa méjì papọ̀ báyìí, a tẹ̀ lọ sílẹ̀, a máa fún wa kọ́lẹ̀ báyìí, kò ní kọ́lẹ̀ tán, a máa wá sókè. Eléyìí tí ẹ̀ ń ṣe yìí, ó máa ń stretch gbogbo ẹsẹ̀ yín, á jẹ́ kí gbogbo iṣan ẹsẹ̀ yín kó gbáradì fún exercise èyí tí a fẹ́ ṣe. Kára Olè. Exercise èyí tí a fẹ́ ṣe yìí, ó ń ṣiṣẹ́ fún láti ibi ìbàdí wa débi ẹsẹ̀ wa. Ó ń ṣiṣẹ́ fún quadriceps, hamstring pẹ̀lú calf. Pàápàá ó tún ṣiṣẹ́ fún iṣan èyí tí ó wà ní ìbàdí. Exercise lunge yìí bí a ṣe ń ṣe é, ẹ máa dúró déédéé. Ẹ máa dúró déédéé. Tí ẹ bá ti fẹ́ ṣe, ẹ máa ti ẹsẹ̀ yín wá síwájú. Ẹsẹ̀ yín ní láti jẹ́ 90 degree. Ohun kí ìkejì kò ní kọlẹ̀. Ilé á jẹ́ 90 degree bó ṣe dúró. Ṣé ti rí bí arákùnrin ṣe dúró tí ẹsẹ̀ wá sẹ́yìn jẹ́? Ohun kún ẹ̀ ní láti wà pẹ̀lú ẹsẹ̀ nísàlẹ̀. Ó yá tún padà sẹ́yìn. Tútù síwájú. Tún padà sẹ́yìn, tútù síwájú. Exercise èyí tí a ń pè ní lunge rèé. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn, àwọn ibi tó ń ṣiṣẹ́ fún lélẹ̀, ó ń ṣiṣẹ́ fún quadriceps wa, ó ń ṣiṣẹ́ fún hamstring, ó ń ṣiṣẹ́ fún calf, ó sì tún ṣiṣẹ́ fún iṣan èyí tó wà ní bàdí tí àwọn olóyìnbó ń pè ní glute. Kára Olè.
sìn ìyẹn ni reverse lunge. Ìdàkejì èyí tí a ṣe parí tó ń sìn òun nìyẹn. Ẹ máa dúró déédéé, nǹkan tí a máa ṣe ń sìn ní pé a máa padà sẹ́yìn. Ẹ máa ṣe lélẹ́yìí. Ẹ tún padà sẹ́yìnwájú. Ẹ tún dá ẹsẹ̀ yẹn padà sẹ́yìn. Ẹ má gbàgbé 90 degree yẹn ó ní láti máa hàn ní gbogbo ìgbà. Dá ẹsẹ̀ yẹn padà sẹ́yìn. Bẹ̀rẹ̀ tún padà. Tún kìí dúró. Dá ẹsẹ̀ yẹn padà sẹ́yìn. Fún àǹfààní àwọn tó bá fẹ́ ṣe púpọ̀ fún lunge yìí, ẹ lè lo dumbbell. Fún àǹfààní àwọn tó bá ní dumbbell nílé, ẹ lè lo dumbbell. Kò ní dàbí ìgbà tí ẹ bá ń ṣe ọwọ́ yín á máa ṣiṣẹ́ náà papọ̀. Ẹ máa ṣiṣẹ́ lélẹ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ fi ti iwájú náà ní forward lunge. Ẹ máa ti ẹsẹ̀ yín síwájú báyìí. Ẹ tún dá padà. Ẹ jẹ́ ṣe fún ilé ẹ̀kọ́ sí 90 degree. Ẹ má gbàgbé. Ẹ tún dá padà. Tábà wá fẹ́ ṣe ìdàkejì ẹ̀ tí à ń pè ní reverse lunge. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú ẹsẹ̀ ọ̀tún wa. Ẹ ti sẹ́yìn náà. Ẹ tún dá padà. Ẹ jẹ́ àṣírí ẹ̀kọ́ sí. Ẹ tún dá padà. Èyí tí a fẹ́ ṣe ń sìn òun ni wọ́n pè ní courtesy lunge. Ó fẹ́ lè dí àwọn tí ẹ bá wo bá ti fẹ́ ṣe ohun ayé yégéyégé. Courtesy lunge yìí bí a ṣe máa ṣe òun ni eléyìí. A máa mú ọwọ́ wa, a máa tì sí ẹ̀gbẹ́ báyìí, àwa ti ẹsẹ̀ wa sẹ́yìn. Bá ṣe máa ṣe òun lélẹ́yìí. Ṣé ti mú iṣẹ́ sí? Òun náà fẹ́ dàbí àwọn èyí tí a kọ́kọ́ ṣe, àmọ́ à ń ti ẹsẹ̀ wa sí inú tó ń jáde ní òdì kejì. A máa lè fi ọwọ́ wa náà, a máa tì síta láti lè fi dúró dédé. Ó má dàbí pé à ń ṣubú sílẹ̀. Ẹ jẹ́ tún ṣe fún ilé ẹ̀kọ́ sí. Ẹ ti ọwọ́ yín síta báyìí. Bẹ́ẹ̀, mo ní láti dúró dédé. Ẹ ti tún ṣe ní ẹ̀kọ́ sí. Bẹ́ẹ̀, tún ṣe òdì kejì. Bẹ́ẹ̀. Èyí tí a tún máa ṣe ń sìn ìyẹn ni rock star jump. Rock star jump yìí a máa la ẹsẹ̀ wa, àmọ́ abá ẹ̀ àwa lọ sókè, àtúnmáṣe a máa ṣe lè ní ìgbà mẹ́wàá. Àbábà olù rock star jump lọ́nà báyìí ìwá sókè. Fún àwọn tí wọ́n bá lè fò lórí orúnkún wọn, wọ́n lè ṣe báyìí. Wọ́n ṣe báyìí. Wọ́n wá sókè. Àmọ́ fún àwọn tá ní okun àti agbára láti fò sókè dáadáa, àtọ̀ rábà fò sókè. Arákùnrin bí ká máa ṣe fún àwọn tí wọ́n bá lè fò sókè dáadáa, wọ́n máa ṣe díẹ̀ díẹ̀. Wọ́n máa ṣe fún àwọn tí wọ́n lè fò sókè tí wọ́n ní okun àti agbára. 5, 4, 3, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Èyí tí a ṣe kọ́ ọ̀sẹ̀ wo ni rock star jump.
gbogbo exercise tí mo fi wọ̀nyí sí a máa wá ṣe ní mẹ́wàá bẹ̀rẹ̀ pẹ̀lú forward lunge. Ẹ má gbàgbé ẹ bá ṣe ń ṣe ẹsẹ̀ ọ̀tún ẹ máa ṣe ẹsẹ̀ òsì náà mọ́. Bẹ̀rẹ̀ pẹ̀lú forward lunge, ẹsẹ̀ ọ̀tún, ìní ẹsẹ̀ òsì, èjì ẹsẹ̀ ọ̀tún, ẹ̀ta ẹsẹ̀ òsì, ẹ̀rin ẹsẹ̀ ọ̀tún, àrún ẹsẹ̀ òsì, ẹ̀fà ẹsẹ̀ ọ̀tún, èje, ẹ̀jọ, ẹ̀sán, ẹ̀wá. Ìyẹn ni forward lunge. A máa wá ṣe reverse lunge nísìn, òun náà mẹ́wàá. Ẹsẹ̀ wa a máa gbé sẹ́yìn bẹ̀rẹ̀ pẹ̀lú ẹsẹ̀ ọ̀tún. Rí. Ìní, èjì, ẹ̀ta. Fún àǹfààní àwàta ní dumbbell nílé. A lè lò báyìí ohun mi, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán, ẹ̀wá. Èyí tí a ṣe tán yìí ó ń ṣe wípé láti ìbàdí wa àti ẹsẹ̀ nìkan là ń ṣiṣẹ́ fún, ó tún ṣiṣẹ́ fún ọwọ́ wa náà. Forward lunge àti reverse lunge yẹn ó kù cutting lunge. A máa ṣe òun náà ní ẹ̀mẹ́wàá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹsẹ̀ ọ̀tún pẹ̀lú ìyẹn ní èjì, ẹ̀ta. Ṣe ti bó ṣe ń ṣe ẹ̀rin, ẹ máa ti ẹsẹ̀ lọ sẹ́yìn, a máa yọ lẹ́gbẹ̀ẹ́. Ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán, ẹ̀wá. Ẹ máa ṣàkíyèsí ọwọ́ tá a mú lọ sí ẹ̀gbẹ́ báyìí, ìyẹn ni a fi ń gbé ara wa dúró ká má bàa lè fi ṣubú. Fún àǹfààní àwọn tí wọ́n ti ń ṣe exercise èyí fún ọjọ́ tí ó ti pẹ́, a máa ṣe èyí tí à ń pè ní jump lunge. Àwọn tí wọ́n bá ti fi ohun kún ṣèṣe rí tó bá dẹ̀ ń dùn wọ́n lè má lè ṣe exercise yìí nítorí pé ó tún lè ti fi kún bí ó tún ṣe ń dùn wọ́n. Bí a ṣe ń ṣe jump lunge yẹn lélẹ̀, ẹ máa kọ́kọ́ dúró sí position lunge yẹn, ẹ máa fò sókè, ẹ máa tún wá yí ẹsẹ̀ yẹn padà sí òdì kejì, òun rèé. Ṣé ti bí mo ṣe ń fò sókè tí mo lọ sílẹ̀ bẹ́ẹ̀ yẹn, àwọn tí orúnkún tó ń dùn wọn ní lè ṣe exercise yìí nítorí pé èèyàn tí ó bá ti ń ṣe exercise ní ọjọ́ tó ti pẹ́ òun ni ó lè ṣe lè. Ẹ jẹ́ kí a ṣe ní ẹ̀mẹ́wàá kẹ́ bá lè rí nǹkan tí à ń ṣe dáadáa. Òun rèé. Ìní, èjì, ẹ̀ta. Ìní, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán, ẹ̀wá. Ìyẹn ni à ń pè ní jump lunge.
ká ẹsẹ̀ gbogbo exercise àti ṣe ní báyìí gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe àmọ́ cool down láti parí exercise wa adé ti nà ara wa dáadáa èyí tí àwọn èèyàn máa ń pè ní stretch èyí tí wọ́n kọ́kọ́ ṣe a máa ti ọwọ́ wá síwájú a máa fi sọ́ọ̀tù lẹ́yìn bẹ́ẹ̀ 3, 4, 5, 6, 7, 8, 9, and 10. Ètò àwọn tó bá ṣe ń sìn, wọ́n la ẹ̀sùn àbáyé, a máa mú ọwọ́ wa àti àdúró síbẹ̀. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Àwọn aṣíwájú. Eléyìí tí àwọn aṣe ń sìn, a máa gba ọwọ́ àpapọ̀ báyìí, àwọn tí ọwọ́ wá síwájú, àti ẹ̀yìn wa báyìí, àti sẹ́yìn. Láti wá rí ilé, a mú ọwọ́ àfi sẹ́yìn báyìí, àwọn àti ìgbà ẹ̀wà àti síwájú. Tẹ́bá tí wọ́n parí eléyìí, a máa stretch, a máa nà ẹsẹ̀ wa, a máa nà iṣan tó wà ní iwájú, ìyẹn quadriceps àti nà iṣan tó wà ní ẹ̀yìn ní hamstring, a máa ṣe síwájú lélẹ̀. Fún àwọn tí wọ́n bá lè dúró báyìí, ẹni tó jẹ́ àga yín lè dì mí àbí ara ògiri bí ọ̀gbẹ́ni àti ìfiṣẹ́ṣe títí wọn yìí, ìyẹn á dúró báyìí. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. I stretch the hamstring you up. That is síwájú. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. A ṣe sí òdì kejì náà. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Àti ẹsẹ̀ wá síwájú. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Eléyìí tí wọ́n ṣe ń sìn, a máa la ẹsẹ̀ wá díẹ̀, a máa ń fọwọ́ wa báyìí, a máa bì sọ́tún, a máa bì sósì, ẹ̀rọ àwọn lọ báyìí lẹ́ni gbọ́mọjú. Ẹ wá ti ṣe eléyìí tán fún ìgbà díẹ̀ láti jẹ́ kí ọkàn wa balẹ̀ dáadáa. Àmì sí inú, àmì síta ní ìgbà mẹ́ta, 5, 4, 3, 2, 1. Àmì sókè, àmì wọlé, àmì sókè, àmì sókè. Gbádùn èyí tí a mú wá fún ní òní ní orí ètò Kára Olè. Orúkọ mi ni Shafe Agbọ́ládé, ẹni kejì mi ní Abdulateef Ọdẹ́bọ̀dé. Tó bá wá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a tún mú èyí tí ẹ máa ṣe tó máa tún jẹ́ kí ara yín máa jí pépé. Ẹ ṣé púpọ̀, ó dàbọ̀. Kára Olè.